òkìkí ọ̀kà kan ọba gbẹ́gbé ní sánlẹ̀ láti pèrègèdè ọ̀pá kòrògò tí yájú ẹ̀ bá ọ̀nà ọba ńlá tó lọ kọrin kéṣe. dádì oṣó òkú dọ̀láre lórí ayé mi àjẹ́ òkú dọ̀láre lórí ayé mi torí pé wọ́n ló dá mi ọlọ́run o.
Bàbá àgbà àwí máa yẹ ẹ̀rù
àtìlẹ́yìn tí kì í lójú kíni. Ọlọ́run tó gbé níkà o. Ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ, ìwọ ló yẹ. Ìwọ ló yẹ láti gba ògo. Bàbá arúgbó ọjọ́. Ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ. Ẹ bá mi Olúwa wà lé orí. Ẹni ìgbàlórí ìṣòro bá mi gbé ga. Ẹ bá mi Olúwa wà lé orí. Ẹni ìgbàlórí ìṣòro bá mi gbé ga. Ẹni ìgbàlórí rẹ̀ kò bá mi gbé ga. Ẹni ìgbàlórí rẹ̀ kò bá mi gbé ga. Ẹ bá mi Olúwa wà lé orí. Ẹni ìgbàlórí ìṣòro bá mi gbé ga. Ẹni ìgbàlórí ó bá mi gbé ga. Ẹ bá mi Olúwa wà lé orí. Ẹni ìgbàlórí ìṣòro bá mi gbé ga. Ẹni ìgbàlórí rẹ̀ bá mi gbé ga. Ẹni ìgbàlórí rẹ̀ kò bá mi gbé ga o. Ẹ bá mi Olúwa wà lé orí. Ẹni ìgbàlórí ìṣòro bá mi gbé ga. Ẹ jẹ́ ká kó orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run gbọ́dá gbogbo ògùn padà sọ́dọ̀ rẹ̀ fáànù rẹ̀ lórí ayé mi, fún sísóbi ẹ lórí ayé mi, fún ìdásíkò tó dábí sí ọjọ́ tòní àdúrà ọpẹ́ wa ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé bàbá gbọ́dá gbogbo ògùn padà sọ́dọ̀ rẹ̀ fáànù rẹ̀ lórí ayé mi, fún sísóbi ẹ lórí ayé mi, wípé wọ́n tún dábí sí tòní, ìwọ kábi yẹ bí láti wà níwájú lọ́jọ́ tòní, ògo ní fún orúkọ rẹ̀ bàbá, ọmọ ẹ̀mí mímọ́, àtòjútù ọmọ ṣé o, alágbára ọmọ ṣé o, olórí ọ̀fẹ́ ọmọ ṣé o, èmi àtògbé ògo ní fún orúkọ rẹ̀, àtòjútù ògo ní fún orúkọ rẹ̀, bí mọ́tò jù àgbà ọmọ olùwàgbẹ̀yìn olùwàgbẹ̀ àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn akọ́mọ rẹ̀ nítorí pé ibi tí ẹni bí ìsàlẹ̀ mẹ́ta bá wà ní Jésù sọ pé òun wà nílẹ̀. So ibi dáwà àtúpọ̀ lọ́pọ̀lọpọ̀ àní ibi kí lọ sí ọ̀pọ̀lọpọ̀ olówó ṣe dáná. Tó dúpẹ́ lẹ́ẹ̀kan sí orúkọ Jésù rẹ̀ mẹ́ta. Ọlọ́run ló dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún agbára rẹ̀ èyí tó fi gbèlè lójoojúmọ́. Fọwọ́ agbára rẹ̀ èyí tó fi gbèlè ga lójoojúmọ́. Fọwọ́ agbára rẹ̀ èyí tó fi ṣe mí ní òru lójoojúmọ́. Àdúrà bẹ̀rẹ̀ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mọ́dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Èyí fọwọ́ agbára rẹ̀ èyí tó fi gbèlè lójoojúmọ́. Èyí fọwọ́ agbára rẹ̀ èyí tó fi gbèlè ga lójoojúmọ́. Èyí fọwọ́ agbára rẹ̀ èyí tó fi játìlẹ́yìn fún lójoojúmọ́. Ògo lórí orúkọ rẹ̀ bàbá.
ọmọ ẹ̀mí mímọ́ àjọba gba ọpẹ́ Olúwa gba èyí Olúwa gba ọpẹ́ Olúwa gba èyí tirẹ̀ ní ògo Ọlọ́run ayérayé mẹ́ta ló kọ́ ṣe alágbára ó ṣe olóòjò ó ṣe olórọ̀fọ́ ó ṣe ìgbà tó gbégbá ọpẹ́ gbà yìí gbọ́ ọpẹ́ gbà yìí gbọ́ ọpẹ́ gbà yìí gbọ́ ọpẹ́ gbà yìí àyìn ní àwọn òwúrí gbogbo ọ̀nà gbogbo orúkọ rẹ̀ ká àìmọ̀sọ̀ gbogbo ṣe fún agbára rẹ̀ nígbà ayé nígbà lọ́jọ́ gbogbo dábìí ṣe tèmi ní ilé lóbi ṣe tèmi ànígbà gbára. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká tún tó bẹ̀rẹ̀ kan sí kó lọ́wọ́ ọ̀rọ̀ ṣe wípé gẹ́gẹ́ bó ṣe gbọ́ tèmi lánàá níjẹta níjẹrin ní gbogbo wa bẹ́ẹ̀ ni òjò tó gbọ́ tèmi lónìí ó sì ṣe bẹ̀bẹ̀ nínú ayé mi bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ o wípé bó ṣe gbọ́ tèmi lánàá tó gbọ́ tèmi níjẹta àìnígbà gbogbo tó ṣe gbọ́ tèmi bẹ́ẹ̀ ni ìwọ yóò sì gbọ́ tèmi ní òde ìwọ ṣoṣo ńlá ọwọ́ àyẹ̀wò ògo tí ọ̀dà kàwé tí ọ̀dẹ̀ bẹ́ẹ̀ tí olójú rẹ̀ nínú ayé mi ìwọ ṣòwò tuntun ayọ̀ rere nínú ayé mi ògo ní fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ àti ọgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn olùwàgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn ògo lórí orúkọ rẹ Ọlọ́run ayérayé ògo lórí orúkọ rẹ Ọlọ́run òtítọ́ ògo lórí orúkọ rẹ Ọlọ́run àtòbìjú lórí ọ̀fẹ́ ẹ̀mí àwọn olóògùn ṣe o alágbára jùlọ ọmọ ṣe olúyọrùn jùlọ ọmọ ṣe ìmímọ́ mímọ́ jùlọ gba ọpẹ́ olùwàgbà ẹ̀yìn olùwàgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ̀ka orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run àánú ṣàánú fún mi dá gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi sọ mí di mímọ́ àdúrà rẹ̀ Ní orúkọ Jésù. ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run àánú àánú béèrè fún ọ bàbá ṣàánú fún mi dá gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi yá sọ mí di mímọ́ ẹ̀yà nínú oore ọ̀fẹ́ àti àpẹẹrẹ ọ̀gá yọba dáríjì mi ẹ̀yà sọ mí di mímọ́ ní gbogbo oore kọjá ẹ̀ṣẹ̀ mi nù bàbá dáríjì mi sọ mí di mímọ́ ní gbogbo oore kọjá ẹ̀ṣẹ̀ mi nù ẹ̀yà sọ mí di mímọ́ nínú rẹ̀ bàbá dáríjì mi ọmọ dáríjì mi ẹ̀gbọ́n dáríjì mi ẹ̀jẹ̀ Jésù lóore ẹ̀yà fún agbójú ìsàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ẹ̀yà fún gbogbo oore kọjá ẹ̀ṣẹ̀ Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Orúkọ Jésù lè nìlá Ọlọ́run tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni ọ̀yà wá jẹ́ ìrànlá rẹ̀ láàrin wa wá fi sóbi rẹ̀ hàn láàrin wa jẹ́ ká rọ́ agbára tó wọ̀ ìyanu rẹ̀ àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ tí gbogbo agbára ni èyí tó fi jẹ́ Ọlọ́run ni tí gbogbo ọ̀rọ̀ tó bá fi jẹ́ Ọlọ́run ni bóyá wá fi ara rẹ̀ hàn láàrin wa wá jẹ́ agbára láàrin wa wá jẹ́ ìwàlá láàrin wa jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan orí ọwọ́ ìyanu àwọn agbára rẹ̀ jẹ́ kọ́ lọ́wọ́ gbàrà rẹ̀ jẹ́ káyé ní kọ̀ọ̀kan Olúwa kọ́fọ̀ dògbòdògbò tuntun mìíràn Olúwa jẹ́ káyé ní kọ̀ọ̀kan akọ́wọ́ lóògùn tuntun mìíràn lọ ẹlẹ́dàá olórúkọ Jésù Kristi ọ̀yà àgbàrá pọ̀ mọ́ wa ọ̀yà sọ agbára rẹ̀ kalẹ̀ sọ àṣẹ rẹ̀ kalẹ̀ sọ agbára rẹ̀ kalẹ̀ sọ àṣẹ rẹ̀ kalẹ̀ agbára rẹ̀ la béèrè fún o ewu agbára tó fi dọ́rọ̀ ọ̀yà fi bá wa ṣe ní àṣàlẹ̀ ọ̀yà fi dára pọ̀ wa ní àṣàlẹ̀ ọ̀yà kí òwò ló ti jẹ́ ti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ̀ka tuntun àbáyé ìbàdàn kejì Ọlọ́run nítorí pé ìwọ ni Ọlọ́run kò sọ̀rọ̀ kankan níbi kankan mọ́ ọ̀yà fi ọwọ́ tún ọwọ́ agbára rẹ̀ ọ̀yà fi ṣe tèmi ní rere ní ọ̀tún ní àṣàlẹ̀ àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ẹlẹ́dọ̀ ọ̀run àtàyè àníkò sí Ọlọ́run kankan mímọ́ lẹ́yìn rẹ̀ Ọlọ́run náà lẹ́yìn rẹ̀ èyí mo ṣe bèrè fún ọwọ́ agbára ọwọ́ ọ̀tún rẹ̀ ọ̀yà fi ṣe tèmi ní àṣepé ní àṣàlẹ̀ ọ̀yà fi ṣe tèmi ní rere ní ọ̀tún rẹ̀ ọ̀yà fi ṣe nínú ògo ọ̀tún tuntun mìíràn ní àṣàlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa ọ̀yà fi agbára rẹ̀ fi ṣe tèmi ní ọ̀tún ní àṣàlẹ̀ ọ̀yà fi agbára ọ̀tún rẹ̀ gbé mi ló ní àṣàlẹ̀ jẹ́ agbára rẹ̀ èyí tó fi jẹ́ Ọlọ́run ni láti fi ṣe tèmi ní rere láti fi tèmi ní ayọ̀ ayé rẹ̀ bàbá mo bèrè fún ọ̀tún agbára rẹ̀ ọ̀yà fi bá mi ṣe ọ̀yà fi bá mi ṣe ọ̀yà fi bá mi ṣe yàtọ̀ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ kò wúrò ìyá àmì àtàgbára tó kọ́ nípa. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Èyí ká tó bẹ́lẹ̀ kó ká wọ̀ náà lọ́wọ́ Olúwa sọ àṣẹ àtàgbára rẹ̀ kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ká yé mi kọ́ gba agbára ọ̀tún jẹ́ ká yé mi kọ́ fẹ́ mi mímọ́ jẹ́ kí àrà rere kọ́ bẹ̀rẹ̀ sí ní jẹyọ nínú ayé mi jẹ́ kí mi rẹ̀ kí n bẹ̀rẹ̀ sí rí àrà rere dá nínú àdúrà ọ̀la jẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí àrà rere dá àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi
ayé rẹ ní bàbá ọmọ ẹ̀mí mímọ́ àìlèdá ṣùgbọ́n náà rẹ̀ lọ bá ọ̀yà ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yà tó kọ́ lápá nínú ayé ní kọ̀ọ̀kan wa ẹ̀yà tí ṣe bá ṣe ọ̀rẹ́ ayé ní kọ̀ọ̀kan kọ́ bẹ̀rẹ̀ sí fún tòkótòkó ara rere ayò kọ́ bẹ̀rẹ̀ nínú ayé ní kọ̀ọ̀kan wa ara rere ayò kọ́ bẹ̀rẹ̀ sí fún ọdún ayé ní kọ̀ọ̀kan wa ẹnì kọ̀ọ̀kan wa kájẹ tó bẹ̀rẹ̀ sí dára rere dá ẹnì kọ̀ọ̀kan kájẹ tó bẹ̀rẹ̀ sí dára rere dá ẹnì kọ̀ọ̀kan kájẹ iṣẹ́ yóò mú orí ògbó ọlá àti wà nínú ayé rẹ̀ olúwa kí gbogbo jí jẹ́ ìdíwọ́ ìdènà ọ̀yà àìláti mọ́ lè dára rere ẹ̀yà kó di tẹ̀pá ní àtẹ̀lẹ́sẹ̀ kọ̀ọ̀kan wa kó o yóò sì jẹ́ ìdíwọ́ lọ́wọ́ rẹ̀ dáadáa ayé kọ̀ọ̀kan nípa ṣòro rẹ̀ nípa ṣòro ayé wa kọ́ bẹ̀rẹ̀ gbára rere kọ́ bẹ̀rẹ̀ sí fún ọ nínú ògbó. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen amen àwọn olóòrò ọlọ́run lọ lónìí ànílòwe Sámúẹ́lì kejì orí ìkejì ẹsẹ̀ kìíní tèké kẹrin inú láti fẹ́ gbé ọ̀rọ̀ ìyẹ̀wò ẹ̀dọ́ bá fẹ́ jókòó lọ́jọ́ fún amen. Àkọ́kọ́ ohun tí wọ́n fẹ́ ká mọ̀ ní wípé ẹ má ṣe ká gbàgbé wípé à ń ṣiṣẹ́ lórí wípé ègún àti májẹ̀mú ìran tó ti jà àwọn ará iwájú kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ jà wá mọ́ lórí ayé títí wa kò gbọ́dọ̀ ríṣẹ́ ṣe mọ́ èyí tó ti jà àwọn òbí wa àti àfihàn sí kíni o ti tó gẹ́ amen. So ẹ jẹ́ kí ọkọ̀ papọ̀ sójú kan náà láti lè gbàdúrà yìí láti lè jàjàbọ̀ kúrò lọ́wọ́ àwọn òwe pátápátá nítorí pé ojoojúmọ́ lọ́lọ́ jà fún wa ojoojúmọ́ lọ́lọ́ ṣẹ́gun fún wa ṣùgbọ́n àwa náà gbọ́dọ̀ títorí ẹ̀ káwá ká ọ̀rẹ́ ká sọ wípé kí ni òtítàn agbọ́dọ̀ tẹ̀síwájú láti mọ ìjàjà títí tí gbogbo ayé gbogbo àgbà yóò fi rí òkú rẹ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa àgàgà ohun tí ọmọ sọ fún wa ní gbogbo ìgbà ẹnì kọ̀ọ̀kan yín ẹ gbọ́dọ̀ wọ ọmọ tó mẹ́ẹ̀ẹ́dógún àbí ọmọ tó méjìdínlógún kó tó di wípé ẹ bẹ̀rẹ̀ sí gbé nǹkan gidi ṣe so ìdí tó jẹ́ wípé ẹnì kọ̀ọ̀kan yín ẹ gbọ́dọ̀ jẹ́ kí ọkàn yín kọ́ wà nínú ohun tí ẹ bá ṣe tábà ti wà nínú ìpéjọpọ̀ àdúrà àti ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ nítorí pé nípasẹ̀ eléyìí ni ẹnì kọ̀ọ̀kan ti lè bọ́ lọ́wọ́ ogun tó sì lè ṣàṣeyọrí pàápàá jùlọ tó ti bá ègún àti májẹ̀mú ìrànjẹ amen. So Sámúẹ́lì kejì orí kejì ẹsẹ̀ kìíní kẹrin wọ́n bẹ̀rẹ̀ sí ní kà ó sì ṣe lẹ́yìn èyí Dáfídì sì béèrè lọ́wọ́ Olúwa pé kí èmi kí ó gòkè lọ sí ọ̀kan nínú ìlú Júdà wọn ni bí Olúwa sì wí fún pé gòkè lọ Dáfídì sì wí pé ní ìhà ibo ni kí èmi kí ó lọ òun sì wí pé ní Hebroni Dáfídì sì gòkè lọ sí ibẹ̀ àti àwọn obìnrin rẹ̀ méjèèjì pẹ̀lú Ahinoamu ará Jesreeli àti Abigali obìnrin Nabali ará Karimeli. Dáfídì sì mú àwọn ọmọkùnrin rẹ̀ tí ó wà lọ́dọ̀ rẹ̀ gòkè olúkúlùkù tòun ti ará ilé rẹ̀ wọ́n sì jókòó ní ìlú Hebroni wọ́n ní àwọn ọkùnrin Júdà sì wá wọ́n sì fi Dáfídì jọba níbẹ̀ lórí ilé Júdà wọ́n sì sọ fún Dáfídì pé àwọn ọkùnrin Jébésì Gíleádì ni ó sì kú Sọ́ọ̀lù amen. Tábà fọkàn bá ẹ̀ṣẹ̀ Bíbélì ta kàyí lọ ohun tí a kíyèsí lákòókò ní wípé kìíní ní ẹsẹ̀ kìíní a sọ pé Dáfídì sì béèrè lọ́wọ́ Olúwa pé kí èmi kí ó gòkè lọ sí ọ̀kan nínú ìlú Júdà wọn níbi èyí béèrè lọ́wọ́ Ọlọ́run yẹn ni wípé ní ìlú Júdà yìí a ní pé ibẹ̀ ni Dáfídì ti sá kúrò nítorí Sọ́ọ̀lù ti wá ẹ̀mí rẹ̀ láti pa sọ nígbà tí orí gbọ́ pé a ti pa Sọ́ọ̀lù àbí Sọ́ọ̀lù ti kú ọwọ́ àpèrè lọ́wọ́ lọ́wọ́ pé sí kò wọ́n gòkè padà wá lọ sí Jùdíà wọn ni kí ni tọ́lọ̀ sọ fún Ọlọ́run ní kó gòkè lọ ẹ wá kíyèsí tó tó ṣe o nígbà tọ́lọ̀ ní kó gòkè lọ ó tún àbí Ọlọ́run lè rè wípé ibo ni kó wọ́n gòkè lọ nínú rẹ̀
yẹn tó ń bá lọ sí Jùdíà wọn ni ibo ni kó wọn lọ tẹ̀lé sí, ibo ni kó wọn lọ dé sí, ibo ni kó wọn lọ dúró sí, ibo ni kó wọn máa gbé. Amen. Amen. Tẹ̀sí àwọn ìgbésẹ̀ Dáfídì wọ̀nyí. So èyí ló ṣe ohun tí ẹbí àti ẹjọ́ ẹ̀ka dìmú nínú kókó nínú àwọn ẹsẹ̀ bẹ́ẹ̀ òun náà ní wípé kí ni bó ti wù kí á ṣẹ́gun tó lórí ká ṣẹ́gun ọ̀tá tó, bó ti wù kí á borí gbogbo jíjí ogun ègún ni májẹ̀mú ọ̀rọ̀ ni àbí àwọn abínú ẹni àwọn ọ̀tá. Èyí ọ̀ sọ fún wa wípé kí ni ká mọ̀ tẹ́lẹ̀ báṣubàṣu, ká mọ̀ tẹ́lẹ̀ gàwùgàwù bọ́ bá ṣe wù wá. Lẹ́yìn ìgbà tí a ti ṣẹ́gun tán tá a ti borí ogun tí abẹ́ ìgún àti májẹ̀mú ọ̀rọ̀ jẹ́, tí a borí tá a bá gbogbo èyí tí àwọn ẹni bí jẹ́, tá a ṣẹ́gun gbogbo jíjí ọ̀tá, ẹnì kọ̀ọ̀kan wa a tún nídìí ìtọ́ni àti ìdáríta ní Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí wípé kìí ṣe torí pé a ti ṣẹ́gun àti borí ogun àti bẹ́ ìgún àti májẹ̀mú ọ̀rọ̀ jẹ́ yóò wá sọ fún wa wípé kí ni ká mọ ṣe gbogbo láì sí ìdarí Ọlọ́run níbẹ̀. Gbogbo kí ta bá fẹ́ ṣe agbọ́dọ̀ mọ bìrì lọ́wọ́ Ọlọ́run, ibikíbi tá a bá fẹ́ lọ agbọ́dọ̀ mọ bìrì lọ́wọ́ Ọlọ́run, a sì gbọ́dọ̀ jẹ́ kí Ọlọ́run kọ́ mọ ṣáájú wa nínú gbogbo. So èyí yóò máa ran ẹnì kọ̀ọ̀kan yín lọ́wọ́, yóò máa ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ láti máa jẹ́ aláṣeyọrí àtàláṣeyege àtàláṣemú yangàn nínú gbogbo tí o máa ṣe. Ìyẹn number 1. Number 2, òun yóò jẹ́ kẹ́ẹ̀lì kọ̀ọ̀kan wa ká máa mọ ibi tí ó yẹ ká wà àti ibi tí ó yẹ ká dúró sí, àti ibi tí ó yẹ ká wà àti ibi tí ó yẹ ká dúró sí. A sì ní wípé kí ni tí a bá ti wà níbi tí ó yẹ ká wà tá a sì dúró sí ibi tí ó yẹ ká dúró sí. Òun tí ó mọ̀ ṣẹlẹ̀ nínú ayé wa ni wípé a ní máa ń ṣe wàhálà láti rí ire, a ní máa ń lé ire mọ́, ṣùgbọ́n ire yọ̀mọ̀ sí kí ni o yọ̀mọ̀ tó wà lẹ́yìn. Gẹ́gẹ́ bí Ọlọ́run sì wí pé ire àti àánú yọ̀mọ̀ sí kí ni o yọ̀mọ̀ tó wà lẹ́yìn. Ire àti àánú kì í tọ ẹni tó ń fi Ọlọ́run sẹ́yìn tí òun gẹ́gẹ́ wá ń gba wájú, kì í tọ ẹni tó jẹ́ wípé kí ni ó ń ṣe gbogbo nípa agbára ọgbọ́n ìmọ̀ àti ẹ̀sìn sọ pé kò sẹ́ni tí yóò mú òun àti sọ pé kò sẹ́ni tí ó fi òun ṣe nǹkan bọ́ bá sì òun ó sì kí ni o òun sì ṣe nǹkan òun. Ṣùgbọ́n ire àti àánú ìwọ́n wà pẹ̀lú ẹni tó jẹ́ pé ó ń ṣe gbogbo nǹkan pẹ̀lú ìtọ́ni ìdarí àti ìkọ́ni Ọlọ́run tó sì ṣe gbogbo nǹkan fún ògo àti ìlógo Ọlọ́run. Tó èmi àti ẹni yàtọ̀ sí wípé a ṣẹ́gun ègún àti májẹ̀mú rẹ̀ àbá gbogbo iṣẹ́ ìbàjẹ́ àtúgbọ́dọ̀ jẹ́ ẹni tó ń béèrè fún ìdarí àti ìtọ́ni Ọlọ́run láti mọ ìgbésẹ̀ olókùnrin láti gbé. Báwo ni kí n ṣe gbé? Ibo ni kí n gbé sí? Ibo ni kí n yà sí? Ibo ni kí n lọ? Ó ní pé tó bá ti ṣe gbogbo nǹkan wọ̀nyí, èyí yóò mọ tí agbára rẹ ní ojoojúmọ́ láti mọ jẹ́ aláṣeyọrí nígbà gbogbo. Ẹ jẹ́ káwọn tó ṣẹlẹ̀ nígbà tí Dáfídì béèrè lọ́wọ́ Ọlọ́run pé sí kókó wọn ò gòkè lọ sí Jùdíà. Ọlọ́run sọ pé kó gòkè lọ, ó tún béèrè pé ibo ni kó wọn lọ jókòó sí, ibo ni kó wọn tẹ̀dó sí. Ọlọ́run sọ fún ibi tó yẹ kó tẹ̀dó sí. Àìpé Dáfídì ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wí. Ó gòkè lọ sí Jùdíà gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe yọ̀ǹda fún gbogbo òkè lọ. Lẹ́yìn rẹ̀ ibi tọ́lọ̀ ní kó tẹ̀dó sí ibẹ̀ ló ṣe kí ló tẹ̀dó sí. Ìyẹn pé nígbà táwọn sì ní kó gòkè lọ yẹn ó túmọ̀ sí pé Ọlọ́run ti ṣáájú rẹ̀ lọ lọ́lọ́run fi fún ní òkè wípé kó tẹ̀dó kó lọ sí Jùdíà. So táwọn bá sọ pé gòkè lọ tó bá fi gòkè lọ yóò dà lọ ní Ọlọ́run ní ṣáájú rẹ̀ lọ Ọlọ́run sì ní pẹ̀lú rẹ̀ òun tó bá wá níbẹ̀ òun ló fi ọwọ́ ara rẹ̀ fa ìtọ́ba níbẹ̀ òun náà ló sì mọ bójú sí mọ yanjú ara rẹ̀. Now nígbà tó wà mọ ibi tí ọ̀dọ̀ tán á rí wípé ó tún bẹ̀rẹ̀ ibi tí ọkùnrin tó sí. So ibi tọ́lọ̀ wá ní kó tó sí bẹ́ẹ̀ lọ tó sí kí lọ́pàá tó jẹ́ pé bá tó dé tó lọ síbẹ̀ nítorí pé ibi tọ́lọ̀ ní kó tó sí yẹn Ọlọ́run ti parí iṣẹ́ ibẹ̀ Ọlọ́run ti yà dẹ̀ sí mímọ́ kó tó rí pé yóò dé bẹ́ẹ̀. So ara àwọn tó fi ṣe pàtàkì fún wa láti pé ká mọ fi gbogbo kẹta máa ṣe ká mọ fi lọ́rọ̀ lọ́wọ́. Lẹ́yìn rẹ̀ nígbà tí Dáfídì wá ṣe gẹ́gẹ́ bí tọ́lọ̀ sọ ẹ jẹ́ káwọn tó ṣẹlẹ̀ sí àsọ̀wájú pé àwọn ọkùnrin Júdà sì wà wọ́n sì fi Dáfídì jọba níbẹ̀ lórí Júdà. Àwọn ọkùnrin Júdà wọ́n wá níbi tí Dáfídì tẹ̀dó sí wọ́n sì lọ sọ pé Dáfídì ọ̀yá ìwọ la fi jọba lórí àwọn.
Amen. Tọ́ba jẹ́ pé Dáfídì ò lọ síbi tọ́nà tí ní kọ́ lọ tẹ̀dó sí ni sẹ́mi pé àwọn ará Júdà yẹn oníṣègìrì òní lọ bá lásìkò kiri ṣùgbọ́n ta ló wá sọ fún àwọn ará Júdà pé Dáfídì tó pé nígbà Dáfídì wọlé kọ̀dà gbé fẹ́ ìkan kó òun bọ̀ ìgbà Dáfídì sì wọlé tán kò kẹ́rì kankan pé ẹkú lé o wò ti dé mẹ́kúndà àwọn ará Júdà wá sí wọlé pé Dáfídì wà ní ibi tó wà ní Hebroni tí ì bá sì Dáfídì wà ní ìyá ni Olúwa sì bí fún pé gòkè lọ Dáfídì sì béèrè pé níbo kí èmi lọ òun sì bí pé ní Hebroni Hebroni tí Dáfídì wà lọ tẹ̀lé sí ta ló sọ fún àwọn ará Júdà pé Dáfídì bẹ̀ ní Hebroni á ní pé Ọlọ́run kan náà kí ni tẹ̀ ṣe Ọlọ́run kan náà ló tún ṣe kí ni ló tún jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé Dáfídì bẹ̀ ní Hebroni wípé ó tó àkókò láti fi Dáfídì jọba lórí Júdà wọ́n sì lọ bá Dáfídì wọ́n ní kí Dáfídì ọ̀yá kọ́ wá jọba lé àwọn lórí ní gbogbo ilẹ̀ Júdà kò sẹ́ni kẹ́kọ̀ọ́ tó lè ṣàtàkùn rẹ̀ amen. èyí níbẹ̀ nítorí pé Dáfídì jẹ́ ẹni tí ó fi Ọlọ́run síwájú nàmbà wà nítorí pàtó wá tó bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run kiri tó òun ṣe tọ́lọ̀ sọ̀rọ̀ tó yẹ kó ṣe ó ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi hàn àti gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe bá ní àṣẹ fún un kò ṣe nǹkan yàtọ̀ sí ìtọ́lọ̀ sọ fún un àti èyí sí Ọlọ́run fi hàn kò ṣe gẹ́gẹ́ yàtọ̀ sí ìdarí Ọlọ́run bẹ́ẹ̀ náà ni kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run sọ èmi àti ẹ̀yin náà àti lóògbé wa lò nǹkan tó rọrùn ni àti wọnú ògo wa nǹkan tó rọrùn ni àti gba ẹ̀tọ́ máa padà lọ́wọ́ gbogbo tí ń jẹ́ ègún àti májègún ọ̀ràn àti lọ́wọ́ àwọn tí wọ́n gbéra wọn ní alágbára tí wọ́n kì í sálágbára àti àwọn tí wọ́n gbéra wọn ní Ọlọ́run tí wọ́n kì í ṣe Ọlọ́run nǹkan tó rọrùn ni ṣùgbọ́n ohun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá nílò ní wípé kiri ká jẹ́ni tí ó ń ṣe gbogbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí a ṣe ká wà níbi tọ́lọ̀ bá ní ká wà lẹ́yìn rẹ̀ a ò sí ní ṣe gbogbo bí ọ̀nà bá ṣe fẹ́ ká ṣe a lè wà níbi tọ́lọ̀ bá fẹ́ ká wà lájẹ́ pé a bá bèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ló yẹ kí n ṣe Ọlọ́run sọ pé ìtọ́ fẹ́ kó ṣe ìtọ́ yẹ kó ṣe ni tọ́lọ̀ bá ní ìtọ́ yẹ kó ṣe ni báwo ni kí n ṣe ṣe tọ́lọ̀ bèrè lọ́wọ́ báwo ni kó ṣe ṣe ó ní wípé kí ni ọkàn mọ́ ṣe wọ́n bá ti wù wọ́n ni ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ pé bọ́ọ̀lù kì í ṣiṣẹ́ ọlọ́sọ̀rọ̀ kí ó yà ṣe báyìí táwọn bá ṣe bọ́ọ̀lù sí fẹ́ kó ṣe yẹn ó rí wípé kò ní sí wàhálà àti ìnira kankan fún ọ tó bá ṣe bọ́ọ̀lù sí kó ṣe ó rí wípé ẹ̀rí rere ayọ̀ ni ó ti lè jáde yẹn ni pé nígbà tá à ń jà láti bẹ ìlú jẹ tá à ń jà láti bá májẹ̀mú ìrànjẹ tá à ń jà láti mọ ṣẹ́gun ọ̀tá ẹ jẹ́ ká mọ béèrè fún ìtọ́jà àti ìdájọ́ Ọlọ́run láti mọ ìgbésẹ̀ tó yẹ láti gbé ìmúlò yẹ kí n wà kí ló jẹ́ kí n ṣe irú ìgbésẹ̀ ló yẹ kí n gbé àkókò wo ló yẹ kí n gbé àwọn ìgbésẹ̀ tí ó yẹ kí n gbé láìpẹ́ nígbà tá a bá ṣe lé èyí ni ó mú kí àwọn olóògbé wa lọ láì mú ìlànà kankan dání èyí ni ó mú kí ègún àti májèmú rẹ kó jẹ aláìlágbára lórí ayé wa èyí ni ó mú kí ègún àti májèmú rẹ kó dópin nínú ayé títí wa èyí ni ó mú kí ayé wa kó yàtọ̀ èyí ni ó mú kí àwọn ẹ̀tọ́ wa láti gbàtà ti wà ní oyún tí tó fi di ṣiṣẹ́ yìí kọ́ padà sí kí ni o kọ́ padà tẹ̀ wá lọ́wọ́ padà gbogbo ń dájú tí ọdún ayé wa èyí ò mú ká dá padà Dáfídì ó yẹ kó tún jọba ti pẹ́ nítorí àgbà tí ọ̀nà tún kọ́ sọ̀ lọ́ba àti ìgbà yẹn láti yan Dáfídì lọ́ba padà ṣùgbọ́n Dáfídì ò lè jọba nítorí pé kí ni Sọ́ọ̀lù sì ń bẹ láàyè amen nítorí pé Sọ́ọ̀lù sì ń bẹ láàyè Sọ́ọ̀lù sì ń wá ẹ̀mí Dáfídì láti pa nítorí pé Sọ́ọ̀lù sì láti fi àga ìjọba lẹ̀ ṣùgbọ́n nígbà tí Dáfídì náà òun náà ṣe owó nípa ìdarí Ọlọ́run á rí i pé àkókò tó tí Dáfídì ìjọba kí ló ṣẹlẹ̀ Sọ́ọ̀lù kú Sọ́ọ̀lù bá kú nígbà tí Sọ́ọ̀lù bá kú Dáfídì náà òtítọ́ ló pé Sọ́ọ̀lù bá ti mú ẹ̀mí rẹ̀ kú kó gbádùn ojú kọ́mọ lọ dípò bẹ́ẹ̀ ó bèrè lọ́wọ́ Ọlọ́run kí lọ́kàn láti ṣe ó sì gbé ìgbésẹ̀ tọ́lọ̀ fún wọn ó sì ṣùgbọ́n gẹ́gẹ́ náà sì fi wọn ó sì rí ipò rẹ̀ gbà padà ìwọ náà ògo tí ègún àti májèmú náà ti gbà kó lọ́wọ́ rẹ̀ gbé pamọ́ tọ́ba fẹ́ gbà padà ó nílẹ̀ àti sẹlẹ́yà àbí kẹ́gàn àwọn tí wọ́n bẹ nídìí rẹ̀ nígbà tí wọ́n bá tọ́lọ̀ bá gbé ọ lékè wọn ṣùgbọ́n tó ní ìdílé wípé kí ni béèrè kí ni
ìgbésẹ̀ tó kò mí kú láti gbé kí ló yẹ kí n ṣe Ọlọ́run tó bá ti wá mọ̀ tán á gbé ìgbésẹ̀ tó yẹ ara àwọn ìgbésẹ̀ tó yẹ kí á gbé òun náà ní ìdájí gbé nípa gbígbàdúrà láti bá ìkú àti májèmú ọ̀nà jẹ́ tó bá sí pẹ̀ láti bá ìkú àti májèmú ọ̀nà jẹ́ náà láti tún máa béèrè fún ìgbésẹ̀ náà tó tún kù àti tó tún yẹ láti gbé láti mọ̀ tó yẹ láti àìkú bá ti ń ṣe kò sí àníyàn láìpẹ́ lájìnà àwọn ọ̀nà ìrírí wa lọ. So nínú gbígbàgbà yìí á lè pé Ọlọ́run ti ní ẹ̀ka àwọn kankan tó yẹ fún èmi àti ẹni láti mọ̀ ṣe ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé púpọ̀ nínú wa àpò wa wọ́n kó wa láti wá mọ àwọn ìgbésẹ̀ náà lọ́dọ̀ tó fi hàn wá lọ́dọ̀ tó ń sinmi ní yéésì wípé ọ̀yẹ̀ kí a tó gbé láti lè tètè wọnú òkú wa láti tètè gba ẹ̀tọ́ wa padà ṣùgbọ́n wọn gbé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run nígbà tó bá ti gbà mí ìwọ́n náà fàdé àti mọ́ ohun tí ó yẹ ká ṣe ṣùgbọ́n níbí báyìí ibi àti ẹja sí wà lára ẹ jẹ́ ká wọnú àdúrà láti ti gbére láti gba ìgbó àti májèmú jẹ àti láti gba ògo wa padà ní báyìí àpò Jésù lẹ́mẹ́ta Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní mìíràn tó tún fún mi láti lè gbọ́ ohùn rẹ láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ láti lè mọ tọ́tọ́ àti tọ́lẹ̀ fún mi láti ṣe bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ wa ní orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé bàbá wọn láti gbogbo padà sọ̀rọ̀ rẹ kó sọ orúkọ ṣe fáfàní náà tó tún fún mi láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ láti lè mọ tọ́tọ́ àti tọ́lẹ̀ láti ṣe àti ìgbésẹ̀ tọ́lẹ̀ fún mi láti gbé ògbólógbó orúkọ rẹ bàbá ògbólógbó orúkọ rẹ ọmọ ògbólógbó orúkọ rẹ ìdùnnú àjọ bàbá ọpẹ́ olùwàgbẹ́ yìí olùwàgbẹ́ ọpẹ́ olùwàgbẹ́ yìí olùwàgbẹ́ ọpẹ́ olùwàgbẹ́ yìí olùwàgbẹ́ ọpẹ́ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká fi ìdára dúpẹ́ ìdára. Olúwa wọn dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún ọ̀rọ̀ rẹ̀ tí mo ti gbọ́ fún iṣẹ́ agbára àti iṣẹ́ ìgbàlà èyí tí ń ṣe ní ayé mi lọ́wọ́ èyí ó sì mọ̀ sí ti ayé àyè pẹ̀kun bàbá gbọ́ ọgbà àti ìyìn àdúrà ọ̀pẹ́ rẹ̀. Ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá wọn dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ èyí fún ọ̀rọ̀ rẹ̀ tí mo ti gbọ́ ní àṣálẹ́ èyí fún iṣẹ́ agbára àti iṣẹ́ ìgbàlà èyí tó ṣe ní ayé mi lọ́wọ́ èyí tí ó sì mọ̀ sí ti ayé àyè pẹ̀kun láti wọ ní òwò àti gbéga ṣe mi lọ èyí tẹ́lẹ̀ lòṣì láti dá dúró èyí tẹ́lẹ̀ lòṣì láti sì mi lọ́wọ́ èyí tẹ́lẹ̀ lòṣì láti dì mí lọ́nà oyè olóko bàbá oyè olóko ọmọ oyè olóko ẹ̀mí mímọ́ àjùlọ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn ògo ní foro Ọlọ́run àti òbí alágbára yíyá mẹ́ta ló bá agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù tó dúpẹ́ lẹ́ẹ̀kan sí Olúwa wọn dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún gbogbo tí jẹ́ ègún àti májẹ̀mú ìran èyí tí wọ́n ti bàjẹ́ nípa ayé mi nípa aṣọ ọ̀rọ̀ rẹ tí mo ti gbọ́ fún gbogbo àwọn ẹ̀kún àṣeyọrí ẹ̀kún ìgbéga ẹ̀kún owó tí wọ́n ti ṣe fún mi nípa aṣọ ọ̀rọ̀ rẹ tí mo ti gbọ́ ní àṣẹ ìjọba gba ọgbà àti àdúrà ọ̀pẹ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayé ẹ̀kọ́ dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún gbogbo lẹ̀kún owó lẹ̀kún ìgbéga lẹ̀kún àṣeyọrí lẹ̀kún ẹ̀rí rere lẹ̀kún àlùyọ ìtúwọ́lọ́ ti ṣe fún mi nípa aṣẹ ọ̀rọ̀ rẹ tí mo ti gbọ́ ní àṣálẹ́ fún gbogbo tí ń ṣe májẹ̀mú àti ìwó òran èyí tí wọ́n ti bàjẹ́ pátápátá àìníwá ayé lórí ayé mi èyí tí gbogbo wọn ti di aláìlá pàtàkọ́ àti lórí ayé mi lórí iṣẹ́ lórí ayé mi kọ́ wá nígbà yìí owó lórí orúkọ rẹ bàbá owó lórí orúkọ rẹ ọmọ àtòjì ọmọ ṣe o alágbára ọmọ ṣe o olórí ọ̀fẹ́ ọmọ ṣe ìgbẹ́ àtòkò owó orúkọ rẹ bàbá agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. wàá bẹ̀rẹ̀ fún dáríjì lẹ́ẹ̀kan sí Ọlọ́run gbogbo ọ̀rọ̀ tí mo bá ṣe gbogbo níwájú rẹ̀ dáríjì mi nítorí pé kí ni ìwọ ọlọ́ba tó dáríjì ní ọlọ́ sí ìdáná ọ̀rẹ́ àánú mo bèrè fún dáríjì mi kí èlò lè lọ ní dáláre kí ni dáná kò fún ní kíkún látọ̀dọ̀ rẹ wá àdúrà rẹ dà ní orúkọ Jésù ọ̀gbẹ́sì ní orúkọ Jésù Ọlọ́run àánú mo bèrè fún bàbá ṣàánú fún mi ọ̀yá dá gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi ọ̀yá sọ mi di mímọ́ nínú rẹ̀ dá gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi ọ̀yá sọ mi di mímọ́ nínú rẹ̀ àdìkí ènìyàn lè lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìdùnkún rẹ̀ àìní àṣàlẹ̀ kí ni o jẹ́ ìgbéga nínú rẹ̀ àìkí àyẹ̀wò àyà kó o jẹ́ tẹ̀lé gígùn Olúwa ṣàánú fún mi ọ̀yá dá gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi Olúwa ṣàánú fún mi ọ̀yá dá gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi ọ̀yá sọ mi di mímọ́ nípa agbára rẹ̀ ẹ̀yẹ Jésù Kristi ọ̀yá fún mi lọ́kùnrin dábìlà ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ ká jẹ́ ká káwọ́ sókè adébíjì iṣẹ́ wa káwọ́ méjèèjì sókè Olúwa tó mi fún dẹ́mi nípa àti agbára rẹ̀
Olúwa kọ́ mi fún kíni o ilé ìgbìmọ̀ àti agbára rẹ èyí tí èmi yóò fi máa gbégbèsè gẹ́gẹ́ bí ìdarí àti ìtọ́ni rẹ àdúrà rẹ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi yóò fi máa gbégbèsè mi gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí àṣẹ rẹ gẹ́gẹ́ bí ìdarí rẹ gẹ́gẹ́ bí ìtọ́ni rẹ alágbára náà ọ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ ọ̀yà kọ́ mi fún agbára ọ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ ọ̀yà kọ́ mi fún agbára ọ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ olóòwò ayérayé o èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọ̀yà ní òwò lójijì ọ̀yà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ èyí tí mo fi máa gbé gbèsè gẹ́gẹ́ bí ìdarí àti ìtọ́ni rẹ gẹ́gẹ́ bí ìkọ́ni rẹ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ ọ̀yà kọ́ mi fún agbára rẹ. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Tún bẹ̀rẹ̀ fún agbára lẹ́ẹ̀kejì. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí èmi ò fi lè máa ṣe gbogbo nínú ìdarí rẹ̀ àti nínú ìtọ́jú rẹ̀. Èyí tí èmi ò fi lè máa ṣe ohunkóhun kan lẹ́yìn rẹ̀ láì sí ìdarí àti ìtọ́jú rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Bàbá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Èyí tí mo fi lè ṣe gbogbo nínú ìdarí rẹ̀. Èyí tí mo fi lè ṣe ohunkóhun kan lẹ́yìn rẹ̀. Bàbá ayé ilé ìgbà àtàgbà ìlú rẹ̀ agbóhùn lódìdí. Ilé ìlú mímọ́ àti agbára ìlú rẹ̀ agbóhùn lódìdí. Ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ o. Ọ̀yà kún fún agbára rẹ̀. Ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀. Èyí tí mo fi lè ṣe gbogbo nínú ìdarí nínú ìtọ́ nínú kọ́ọ̀dù rẹ̀. Ọ̀yà tó kọ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀. Ọ̀yà kún fún agbára rẹ̀. Ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀. Ọ̀yà kún fún agbára rẹ̀. Ilé ìlú mímọ́ àti òkè wa agbára àti òkè wa Ọ̀yà agbóhùn lódìdí. Àìsí mo fi lè ṣe gbogbo nínú ìdarí àti ìkọ́ni rẹ̀. Láì ṣe ìdàgbẹ́ ìdàgbẹ́ tí mo dára bí Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀. Ọ̀yà kún fún agbára rẹ̀. Láàrín fúlẹ̀ mi mímọ́. Àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ nígbà kẹta, Olúwa kún fúlẹ̀ mi máa ti agbára rẹ̀. Èyí tí èmi ò fi máa jẹ́ etí ọmọ sí wọ́n lọ́wọ́ ara yìí láti máa wà níbi tí wọ́n bá fẹ́ kí n wà. Láti máa dúró síbi tí wọ́n bá fẹ́ kí n dúró sí. Láti máa gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí wọ́n bá fẹ́ kí n gbé ìgbésẹ̀ àdúrà rẹ̀. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Agbára àti ẹ̀mí máa ń béèrè fún Ọlọ́run. Èyí tí èmi fi lè máa wà níbi tí ọba fẹ́ kí n wà. Èyí tí èmi fi lè máa dúró àìní tí ọba fẹ́ kí n dúró sí. Èyí tí èmi fi lè máa ṣe gbogbo àìní ọba tí fẹ́ kí n ṣe. Èyí tí èmi fi lè jẹ́ lójú ọmọ àlẹ́ àti mo ṣe gbogbo nípa agbára rẹ̀. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Agbára àti òkúwa ẹ̀mí mímọ́ àti òkúwa ẹ̀mí béèrè fún. Bàbá tó wọ̀ mí dídì. Ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ dídì. Ẹ̀yà kún mi fún agbára rẹ̀. Ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀. Ẹ̀yà kún mi fún agbára. Ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Wọ́n ẹni tí ó bá gba agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run aláyé. Òun ni máa lè ṣe gbogbo nípa ìtọ́ni ìkọ́ni àti ìdarí Ọlọ́run. Ẹni tó bá kún fún ẹ̀mí àti agbára Ọlọ́run aláyé. Òun ni yọmọ bèrè gbogbo lọ́wọ́ Ọlọ́run kó tó ṣe ní gbogbo gbà. Gàásì ni yọmọ bèrè nìkan nígbà tó bá bèrè tán yọmọ ṣe sùúrù láti lọ gbóhùn Ọlọ́run tó lọ fẹ́ kóhùn ṣe. Yóò sì máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́la sì gba ilé. Ẹni tó bá wá ń ṣe léyìí, òun ni máa borí ọ̀tá, òun ni máa borí ogun, òun ni máa rí ẹ̀tọ́ rẹ̀ bá padà. Amen. So àti ṣẹ́gun ọ̀tá kì í ṣe kan tó lé. Ṣùgbọ́n òun nídìí agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run aláyé láti rí mọ́ wà níbi tó lọ́ba fẹ́ kọ́ wa. Dábìdì ìdí Dábìdì nínú ìyè tó fi gbégbèsè tó tẹ kó gbégbèsè títí tó fi bẹ ìbùjẹ́. Lẹ́gbàá tó bẹ ìbùjẹ́, ó borí ọ̀tá tí ó wẹ̀ bẹ̀rẹ̀ ìyẹn sọ̀rọ̀ ọba àtàwọn ọmọọṣẹ́ rẹ̀. Nígbà tó borí tán, ó sì gba ìbò rẹ̀ padà. So kí wọn náà tó lè gba ìbò rẹ̀ padà, ọgbọ́dọ̀ ní agbára ẹ̀mí mímọ́. Ọgbọ́dọ̀ kò fa agbára Ọlọ́run aláyé. Ọgbọ́dọ̀ kò fún ẹ̀mí mímọ́ láti lè borí láti lè gbé ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ. Tọ́ba ní ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ pé kò lè ṣeé ṣe fún ọ láti ṣẹ́gun ọ̀tá. Kò lè ṣeé ṣe fún ọ láti bẹ ìlú àti májèlé jẹ. Kò lè ṣeé ṣe fún ọ láti gba ẹ̀tọ́ rẹ padà. Sọ̀kọ́ wá fún orúkọ Jésù lẹ́mẹ̀ta sí káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Èyí tí mo fi lè gbé àwọn ìgbésẹ̀ ìtọ́tọ́ àti tó yẹ fún mi láti lè gba èrò àti májèlé jẹ pátápátá, láti lè borí ọ̀tá pátápátá, láti lè gbẹ ẹ̀tọ́ mi pátápátá. Àdúrà rẹ̀ ní orúkọ Jésù Kristi.
ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àìláti lè dá àwọn ìgbésẹ̀ tó pàtà àwọn ìgbésẹ̀ tó yẹ àìláti lè wà níbi tó tàbí ibi tó yẹ fún mi àìláti lè mọ ṣòro gẹ́gẹ́ bá ìbò ṣe yẹ àìláti lè borí ọ̀tá láti bá wọn ti ṣe ìwà àti má jẹ mú àìní ìrọ̀jẹ ní orúkọ Jésù Kristi ní àwọn ìfúnlẹ̀ mímọ́ àtàgbára rẹ̀ ní àwọn ìfúnlẹ̀ mímọ́ àtàgbára rẹ̀ láti lè gba gbogbo ojú ṣe ìtọ́jú àti ikú mi padà òun àwọn ìfúnlẹ̀ mímọ́ àtàgbára rẹ̀ òun àwọn ìfúnlẹ̀ mímọ́ àtàgbára rẹ̀ àìláti lè borí gbogbo ojú ṣe ọ̀tá láti lè borí gbogbo ojú ṣe èègún àti májèmú rẹ̀ pátápátá àìláti lè pa àwọn ìjẹ́ pátápátá àìláti lè gba gbogbo ojú ṣe tó láti gbogbo padà òun àwọn ìfúnlẹ̀ mímọ́ òun àwọn ìfagbára òun àwọn ìfúnlẹ̀ mímọ́ òun àwọn ìfagbára òun àwọn ìfúnlẹ̀ mímọ́ òun àwọn ìfagbára. Agba àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Nígbà tí Dábìdì gba ipò ọba rẹ̀ padà ẹ̀wù bó ti gbà padà ọlọ́ba gidi gbà wọ́n kọ́ lọ bá ní pé Dábìdì wá jọba. Ìwọ náà tí ọba gba ipò rẹ̀ padà kìí ṣe pé pẹ̀lú kúkú ló fi gbà lẹ́yìn pátá bá ti gba agbára tó ṣubú náà ó lè pé àwọn tí ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn àwọn gẹ́gẹ́ ni wọ́n wà bọ́ wípé wo ẹ̀tọ́ rẹ̀ ní ìgbà padà ipò rẹ̀ ní ìgbà padà àti ìyọ̀lọ́ àdúrà rẹ̀ fún bàbá. So òdì tó fi káwọn méjì sórí lẹ́ẹ̀kan sí ó wà pariwo orúkọ Jésù rẹ̀ níta Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí nígbà tí agbára rẹ̀ ètí fi gba ipò mi padà ètí fi gba owó tí ṣe ẹ̀tọ́ mi padà láì mú padà àti ìnira kankan ní àdúrà àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ẹ̀mí mímọ́ èyí lẹ́yìn mímọ́ àti agbára rẹ̀ àyà ti gba ipò mi padà láti bá owó tí ṣe ẹ̀tọ́ mi padà ọ̀yà tó wọ̀ mí lé ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ọ̀yà kún mi fún agbára rẹ̀ ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ gbogbo tí ṣe ipò mi àìkú tí ṣe ẹ̀tọ́ mi àìmọ̀ fẹ́ gbà padà báyìí o ilé mi mímọ́ àti agbára láti gbà padà ọ̀yà tó wọ̀ mí lé ilé mi mímọ́ àti agbára rẹ̀ láti bá owó tí ṣe ipò mi padà láti bá owó tí ṣe ẹ̀tọ́ mi padà láì mú wàhálà àti ìnira kankan dání Olúwa gbé wò mí Olúwa gbé wò mí Olúwa gbé wò mí Olúwa kún mi fagbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fagbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fagbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fagbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. Agba àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 orúkọ Jésù. Ipò mi àti ẹ̀tọ́ mi mo ṣetán mo fẹ́ lò mo fẹ́ gbà padà mo ṣe tí láti gbà padà tó tó pé mo ṣe tí àti lò mo ṣe tí àti gba ipò àti gbogbo ṣíṣe tó mi padà tó tó mo ṣe tí àti lò nígbà tí Dábìdì fẹ́ gba ipò rẹ̀ padà ọ̀ṣọ́ gbà àní mo fẹ́ gba ipò rẹ̀ padà sí kí n gòkè lọ Ọlọ́run gòkè lọ wọn náà sọ jẹ́ kó tí mo fọ̀rọ̀ pé o ṣe tí àti lo ipò rẹ̀ o ṣe tí àti gba ipò rẹ̀ padà o ṣe tí àti gba ẹ̀tọ́ rẹ̀ padà Olúwa agbára àti ẹ̀mí mímọ́ agbára rẹ̀ àti ẹ̀mí mímọ́ rẹ̀ láti gbà padà Olúwa gbogbo méjì ìgbà káwọlá wà yíwọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àyẹ̀wò ṣetán àyè láti gba ipò mi padà láti gba ẹ̀tọ́ mi padà láti gba ipò mi padà ayé agbára àti ẹ̀mí mímọ́ láti gba ipò mi padà láti gbogbo mi àyè agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ láti gba ipò mi padà láti gbogbo mi bẹ́ẹ̀ àwọn mi fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ̀ àyè fún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ mo ṣetán láti gba ipò mi padà mo ṣetán láti lo ipò mi àyè mo ṣe láti gba gbogbo tíṣẹ̀ tó láti gbé ọ̀la nítorí mo ṣe láti lò wọ́n Olúwa ilé mi ní bàtà gbára rẹ̀ láti dá padà olùgbòho mi ilé bàtà gbára rẹ̀ láti gba ipò mi àti gbogbo ṣiṣẹ́ tó gbára gbòho mi bẹ́ẹ̀ kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ fún agbára rẹ̀ bẹ́ẹ̀ kún fún ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ kún fún agbára. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 orúkọ Jésù. Àwọn onígbà kẹfà Olúwa kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ó bẹ̀rẹ̀ sí ṣàṣeyọrí ayọ̀ nínú ipò mi èyí tí mo gbà padà ní kọ́mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí tẹ́lifíkẹ́ ló fi ní ṣí láti jọ lẹ́nu àti láti dì mí lọ́wọ́ láti mọ ṣàṣeyọrí ayọ̀ àti láti mọ ní ẹ̀rẹ́ ní ipò mi èyí tí wọ́n gbà padà fún mi àti nínú gbogbo ṣíṣe tọ̀ mi láti mọ bẹ̀rẹ̀ tọ̀ mi láì ní àgbàgbà ní agbára tí wọ́n ṣàṣeyọrí ayọ̀ Olúwa gbé wọ̀ mí àdúrà bẹ̀rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá kún fún ẹ̀mí àti agbára rẹ̀ àyè láti mọ ṣàṣeyọrí ayọ̀ nínú ipò mi tí mo bá padà ní nínú gbogbo tí ṣe ẹ̀tọ́ àti yíyún tí mo bá padà Olúwa èmi ọ̀fẹ́ ṣe kò yẹn lo èmi ọ̀fẹ́ ṣe àwọn ẹ̀tọ́ mi lù padà Olúwa èyí lẹ́mí máa ti agbára rẹ̀ ọ̀yà tó wò mí kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára
ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára èyí tí èmi ò fi ní ṣe ipò yẹn nù èyí tí èmi ò fi ní ṣe ipò yẹn nù èyí tí èmi ò fi ní bọ́sọ̀ lọ́dún lọ́ padà àyè tí èmi ò fi ní ṣe àwọn ìpè mi tí wọ́n bá padà ní àwọn olómi tí ilé tí wọ́n èmi ò fi ní ṣìlò olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ náà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ olùkọ́ ayẹyẹ ẹ̀mí àtàgbára rẹ̀ láti mọ̀ lóore ìdájí àyè sí ní àtijọ́ kọ̀ọ̀kan olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mí mímọ́. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Àwọn onígbà kejì Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ èyí tí a kì í yọ lẹ́nu èyí tí a kì í ní lára èyí tí a kì í jí lọ́wọ́ láti ṣe rere èyí tí a kì í yọ lẹ́nu tí a kì í ní lára èyí tí ẹnikẹ́ni ò lè dùn níwájú rẹ̀ láti gbógun tàbí láti ṣe níbi Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná ìdùnnú àti agbára rẹ̀ èyí tí a kì í di lọ́wọ́ èyí tí a kì í yọ lẹ́nu èyí tí a kì í nira èyí tí ẹnikẹ́ni ò lè dúró níwájú rẹ̀ àyè láti dàpọ̀ ó fi ojú ọ̀nà ṣe rẹ̀ àti nígbà tí ó wò Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ kàwá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ láti wà ní ẹ̀mí àtàgbára rẹ̀ gbọdọ̀ fẹ́ gbọdọ̀ gbẹdẹ láti wà ní ẹ̀mí àtàgbára rẹ̀ gbọdọ̀ fẹ́ gbọdọ̀ gbẹdẹ bàbá ayé àwọn fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára láti orí tẹ̀lé wa ní ẹ̀mí àtàgbára rẹ̀ gbọdọ̀ fún Olúwa kún fún gbẹdẹ Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ gbọdọ̀ àyètẹ́ni kẹ́ni òmìnira ìdúró níwájú mi láti ṣe àtakò mi lójú ọ̀nà ṣe lé mi àti láti ti yọ àti láti dàbí dúró Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ilé ẹ̀mí àtàgbára rẹ̀ gbọdọ̀ bá tó wọ. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Orúkọ Jésù lẹ́gbẹ̀dá ọ̀yá gbogbo tí ń ṣe ipò mi ibo ló wà mo gbà padà gbogbo tí ń ṣe kí ni. Mo gbà padà. Ipò àwọn èèyàn púpọ̀ wọn ti jẹ ipò sẹ́ni ipò tí ẹ bá ti wà ní ipò rẹ̀ ipò níbi tí ẹ yẹ kí n wo ayé ènìyàn ẹlòmíì àìsí ní ipò rẹ̀ ní fi ń dààmú yẹ pé ibi tó yẹ kó wà kọ́ ló wà tó bá ti dé bá yọ mọ rí wàhálà mo lè mú àpẹẹrẹ lára àwọn obìnrin ẹlòmíràn ní wà àbí ọkùnrin míì ẹni tó yẹ kó ní níyàwó kọ́ lọ níyàwó ló fi ní wàhálà nínú ìgbéyàwó rẹ̀ ẹlòmíì lẹ́yìn tó yẹ kó ní lọ́kọ kọ́ ló ní lọ́kọ ní fi ní wàhálà nínú ìdílé rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹlòmíì iṣẹ́ tó yẹ kó ṣe kọ́ ní ṣe ní fi ń dáhùn nínú iṣẹ́ rẹ̀ yóò àmọ́ ṣiṣẹ́ bí ẹni tí ò mọ̀ ṣe gbogbo yóò mọ̀ sí nínú iṣẹ́ ṣùgbọ́n kò lè rí kankan kì í ṣe nínú iṣẹ́ yẹn nítorí kí iṣẹ́ tó yẹ kó ṣe kọ́ ní ṣe kí ni kò ní ṣe tó tí a bá yẹ ti wà níbi iṣẹ́ tó yẹ kó ṣe àbí tí a bá ti wà láyé tó yẹ kó wà á gbé pé kì í dáhùn kì í ní wàhálà kó mo kán mọ́ ọ̀rọ̀ fún mi so ìdí tó fi orúkọ Jésù rẹ̀ nípa ọlọ́run àníbi ipò mi ọ̀yà kó gbá padà báyìí ọ̀yà ẹ̀dá ipò mi padà fún mi ẹ̀yin mo ní ẹ̀bẹ̀ níbi ìṣàkóso ipò mi mo gbá padà báyìí ní orúkọ Jésù ẹsẹ̀ kiri ẹ̀dá ipò mi padà fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀yin mo lẹ bẹ̀ ní ìdí ìṣàkóso ipò mi ọ̀yà mo gbá padà ọ̀yà ẹ̀dá ipò mi padà fún mi ní orúkọ Jésù ẹ̀dá ipò mi padà fún mi àní mo gbá ipò mi padà báyìí láti àkókò lẹ́sẹ̀ jùlọ ní agbègbè ẹ̀dá bẹ̀ ní ìṣàkóso ipò mi ọ̀yà ẹ̀dá ipò mi padà fún mi ẹ̀dá ipò mi padà fún mi ọ̀yà ẹ̀dá ipò mi padà fún mi àní mo dé o èmi tí mo ní ipò ọ̀yà lórúkọ Jésù Kristi ọ̀yà ẹ̀dá ipò mi padà fún mi sẹ́ àní mo ṣe tán láti bẹ̀rẹ̀ ipò mi padà sẹ́ ọ̀yà àdàkùkọ̀ ọ̀yà ẹ̀dá ipò mi padà fún mi gbogbo ẹ̀dá bẹ̀ ní ìṣàkóso ipò mi lórúkọ Jésù ẹ̀dá ipò mi padà fún mi ẹ̀dá ipò mi padà fún mi. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ṣé ẹ gbàgbà bẹ́ẹ̀ ṣe ṣe rèé? Ok. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ó yá ìrìn ayé mi gbogbo mo gbà padà. Ẹ̀tọ́ mi gbogbo mo ṣe kí ni o? Mo gbà padà. Àṣeyọrí gbogbo mo gbà padà. Ó yá ẹbẹ̀ sí dá padà fún mi jùlọ́pọ̀ nílọ́pọ̀ tèlétèlé àdúrà rẹ̀ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Àní ipò mi ẹ̀tọ́ mi ire mi ìgbéga mi owó mi gbọ́ gbà padà. Ní orúkọ Jésù yá ẹbẹ̀ sí yọ̀dá rẹ̀ fún mi. Ẹbẹ̀ sí dá padà mi lọ́wọ́. Àní gbogbo tí ṣe ipò mi gbogbo tí ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ṣe ilé ayé mi àní mo gbà padà ní orúkọ
orúkọ Jésù Kristi ẹbẹ̀ sí kò dàlẹ́ lọ́wọ́ ẹbẹ̀ sí kò lè ní ọ̀padà ẹbẹ̀ sí kò lè ní ọ̀padà ipò mi dà àníire mi dà àṣeyọrí mi dà ìgbéga mi dà ògo mi dà àníkó bá padà ní orúkọ Jésù Kristi ẹ̀yà gbogbo ẹ̀yìn tó wà ní àwọn yìí ẹbẹ̀ sí dápadà fún bẹ́ẹ̀ 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 ẹbẹ̀ sí dápadà fún mi àníkó dápadà fún orúkọ Jésù. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yá gbogbo tí ń ṣe ọ̀run ìṣeré mi ṣí ní orúkọ Jésù. Gbogbo tí ń ṣe ọ̀run ìṣeré mi ṣé kí ni o ṣí ní orúkọ Jésù. Ìbùkún ọ̀run ọ̀yá bẹ̀rẹ̀ tún jáde fún mi àdúrà lẹ́dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi ọ̀yá gbogbo tí ń ṣe ọ̀run ìṣeré mi ọ̀run gbẹgbẹ ọ̀run ògo mi ọ̀run òkú mi ọ̀yá ṣí ní orúkọ Jésù Kristi. Àní gbogbo tí ń ṣe ọ̀run ìṣeré mi ọ̀rọ̀ àṣẹ láti ọlọ́run àìwá ọ̀yá ṣí ní orúkọ Jésù Kristi. Gbogbo tí ìfowópamọ́ yá bẹ̀rẹ̀ tún jáde fún mi gbogbo tí ìfowópamọ́ yá bẹ̀rẹ̀ tún jáde fún mi gbogbo tí ìfowópamọ́ yá bẹ̀rẹ̀ tún jáde fún mi láti àkókò ńlá yẹn gbogbo tí ń ṣe ìfowópamọ́ mi ọ̀yá bẹ̀rẹ̀ tún jáde fún mi ní ọ̀pọ̀lọpọ̀ láti ọ̀yá bẹ̀rẹ̀ tún jáde fún mi gbogbo tí ìṣọ̀ tí ìyá ṣí ní orúkọ Jésù Kristi gbogbo tí ìṣọ̀ gbẹgbẹ yá ṣí ní orúkọ Jésù Kristi yá ṣí ní orúkọ Jésù Kristi. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yá gbogbo ẹ̀yin olórí aláàbò olùrànlọ́wọ́ mi ẹ̀yà látìlẹ́yìn mi láti bí mímọ́ wá láti ṣí òní wá ọ̀yá mo tún yín sílẹ̀ lọ́wọ́ gbogbo ìdìtò dé yìí mo bí mo bá gbogbo tí jẹ́ ogun ègún àti májèmújẹ́ lórí ayé yín ọ̀yá ẹ̀bẹ̀ tí bí tèmi ló wáyé kẹ́sì wọn kàn láti wọ́n jíṣẹ́ àyè fún mi àdúrà mẹ́ta ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olórí aláàbò olùrànlọ́wọ́ àti alátìlẹ́yìn mi láti bí mímọ́ láti ṣí òní wá ní orúkọ Jésù Kristi gbogbo tí ń ṣe ìdè gbogbo tí ń ṣe ìpọ́njú gbogbo tí ń ṣe ogun gbogbo tí ń ṣe odi èyí tó dá ilé ní tó sójú kan náà ọ̀yà mo bí iná ọlọ́run mo fi bà wọ́n jẹ́ iná ọlọ́run mo fi gbé wọn mi àní mo já wọn dànù ọ̀yà mo rúwọ́ tútù ní orúkọ Jésù Kristi ọ̀yà ẹ̀bẹ̀ sí ní ìrọ̀lẹ́ láti mo ti sáré ọlọ́run fún mi ẹ̀bẹ̀ sí láti mo ti sọ ọlọ́run fún mi gẹ́gẹ́ bí àyẹ̀ oṣù ọ̀yà àkọsọ ìlú èmi náà ó yá iṣẹ́ láti bí mímọ́ wá àyè láti ṣóòtù wá ẹ̀bẹ̀ sí jẹ́ fún mi báyìí ó gbẹ́ yóò lọ́yà láti olùrànlọ́wọ́ mi ẹ̀yà láti bí mímọ́ láti ṣóòtù wá ó yá àyè mo tún mi sílẹ̀ àyè gbogbo ìdílé yìí àyè gbogbo ogun tó ta ilé lóṣù kan náà ọ̀yà ní àtàrà ọ̀rọ̀ yá gbogbo ìgbà bàtà báyìí ní àtàrà gbogbo ìgbà bàtà báyìí ẹ̀kọ́ ló ti ṣòwò ohun ti gbogbo tó rọ̀bà yìí ká gbogbo ìbòjú tó kò ní iná àti àrọ̀ ọlọ́run aláyé ọ̀yà ó ya gbogbo wọn dà ó ya gbogbo wọn lẹ̀ ó dá gbogbo wọn rún ọ̀yà ẹ̀bẹ̀sì tó ẹ̀bẹ̀sì tó kẹsàn-án láti lọ sí ní olórúkọ Jésù. Agba àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 orúkọ Jésù. Ẹ ká gbélé ìkóló pé àdùpẹ́ ọlọ́run àánú ọlọ́run olùfẹ́ àánú àti olùfẹ́ rẹ̀ ọ̀yà fi mú orí ẹ̀rí mi lọ báyìí láti sísí lọ. Àánú àti olùfẹ́ rẹ̀ fi ṣe kí ni fi mú mi wọnú ẹ̀rí rere mi lọ láti sí lọ ọ̀yà kí gbogbo ayé bẹ̀rẹ̀ sí kí ni kú oríire wọ́n bẹ̀rẹ̀ sí láti kó ìwọ ayọ̀ sí ìwọ ọlọ́run aláyé àdúrà àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú ọlọ́run lórí ọ̀fẹ́ àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ orúkọ bèrè fún àkókò yìí ọ̀yà fi mú ọwọ́ ẹ̀rí rere ayọ̀ mi lọ báyìí àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ ọ̀yà fi mú ọwọ́ ẹ̀rí rere ayọ̀ mi lọ báyìí àìláti àkókò yìí lọ àìkú gbogbo ẹ̀bẹ̀ sí kí mi kó oríire àìkú gbogbo ẹ̀bẹ̀ sí kí mi kó ìwọ ayọ̀ àìsí ọlọ́run aláyé ọlọ́run àánú ọlọ́run lórí ọ̀fẹ́ àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ ọ̀yà fi mú ọwọ́ ẹ̀rí rere mi lọ pátápátá àìláàkó sí kan àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ fún mú ọwọ́ ẹ̀rí rere mi lọ pátápátá àìláàkó sí kan ọ̀yà kí gbogbo ènìyàn àìkú bẹ́ẹ̀ sí bá mi lọ àgọ́ àyọ̀ olóríire rọ́bẹ̀sì bá mi wó ìwà ayọ̀ sí ọlọ́run aláyé kí gbogbo oṣù ọ̀jẹ́ ti rẹ̀. Agba àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ọ̀yá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó lójú gbọ́ àdúrà bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ fún oore tó ti ṣe nínú ayé rẹ̀ nínú ayé rẹ̀ kọ̀ọ̀kan wa fún gbogbo ogun ègún àti májèmọ́ tó ti bàyẹ̀ ní ọ̀tún lóore fún ayé rẹ̀ kọ̀ọ̀kan tó ti bẹ̀rẹ̀ kábẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ó ṣe alágbára gbogbo ní forúkọ rẹ̀ ó ṣe bàbá ó ṣe ọmọ ó ṣe ẹ̀mí mímọ́ àjùlọ́gbà ọ̀kàtì ó mọ̀ ṣe omi 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 Jésù mi ó ṣe ó mọ̀ ṣe
omi, ó máa ṣe omi, ó máa ṣe omi. Bàbá, ó máa ṣe omi, máa ṣe omi, ó máa ṣe omi. Ó máa ṣe omi, ó máa ṣe omi, ó máa ṣe omi. Jésù mi ó ṣe o. Ó máa ṣe omi, ó máa ṣe omi, ó máa ṣe omi. A gba àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé á dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún títóbi àtàgbà lórí ayé ní gbogbo wa. Wípé tí ọ̀pọ̀ owó láti gbọ́ títí wa, ọwọ́ rẹ̀ kò ṣùgbọ́n láti gbà wá. Aṣọ orí kò ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn. Aṣọ orí kò ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn. Fún gbogbo tó ṣiṣẹ́ ní ayé ní gbogbo wa. Fún gbogbo ìdè tó ti dáadáa ayé ní gbogbo wa. Fún gbogbo tí ṣe májèmá àti èkó náà tó ti bàjẹ́ láì gbogbo wa. Aṣọ orí kò ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn. Títí àwọn ọmọ ìyọ́. Àwọn olórúkọ rẹ̀. Nígbà wọ́n ti kó wa wọnú èrè wa lọ. Kò sí ìdàgbò àti ìdíwájú náà fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa mọ́. Àti jẹ́ kí gbogbo náà kí kú oríire ayọ̀. Tí ó sì máa bá kó ìwà ayọ̀ sí Ọlọ́run ara aṣọ orí kò ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn. Orúkọ rẹ̀ bàbá. Orúkọ rẹ̀ ọmọ. Orúkọ rẹ̀ nìyí. Agbàdúrà ní orúkọ Jésù Kristu Olúwa wa. Ẹ ká dìde fún orí ọ̀fẹ́ tí bàbá, orí ọ̀fẹ́ tí ọmọ, orí ọ̀fẹ́ tí ẹ̀mí nínú, ọ̀dàrà kan máa yẹ wa, ó súre fún wa, ó gbé wa ró. Bá a ṣe ń jáde nínú ètò àdúrà yìí ní orúkọ Jésù Kristu, a lè ṣiṣẹ́ kò ń gẹ́ owó rere. A lè ṣiṣẹ́ kò ń gẹ́ owó rere. Ayé wa bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ sí àwọn yóò yòókù lọ. Gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí yóò kó àtọ̀ láti wá lọ́nà ayé wa. Ayé wa bẹ̀rẹ̀ sí fọ̀ nínú òkú. Bẹ́ẹ̀ ni orí kò yẹ padà. Aṣọ ọ̀run sókè ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Aleluya méje. Aleluya, 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 aleluya.